alẹ́ sí lọ́yẹ̀ ń palẹ̀ ogun mọ́ òsàmọ́jì ó tẹnu mi já òsàmọ́jì ó tẹnu mi jáde ogun òkó wárí ogun òkó wárí ọmọ Ìbàdàn ṣẹ̀ṣẹ̀ ní gángan ogun òkó wárí. mi kí gbogbo àgbáyé mo kí gbogbo ojú tó ń wò mí ìbà Ọlọ́run ìbà gbogbo etí tó ń gbọ́ mi tó tún wò mí ẹ jẹ́ kójú mi ṣe. I Professor Wumi Oko multi-talented ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́ ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ olórin nìyẹn máa ń sọ fún yín ṣẹtìrí bùgá yẹn akọni o ní ṣègbéraga mo ṣèbà Ọlọ́run mo ṣèbà gbogbo ẹ̀yin tá a jọ jákẹgbẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ bùgá yẹn akọni ẹ̀yin náà dẹ̀ ti rí wípé practical ni àrùn ojú ni kì í ṣàrùn mù kí àwọn tó gbóhùn sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ni lóríṣiríṣi nǹkan òjọ̀ kan kó tó kéwì kó tó kọ bọ̀lọ̀jọ̀ kó tó kọ fújì kó tó kọ wákà kó tó kọ sẹ́ńwẹ́lẹ́ kó tó kọ hip hop ṣe mọ̀ wípé mi deserve bùgá tí mò ń try láti explain better fún yín nìyẹn mi ń prove ni o mi ń gbé Ọlọ́run ọba mi tó dá mi aláòsátì mi ń gbé ga ni n tún wá ń dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí mi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi ìyá tí mo gbódìdí ọdún 13 nínú ẹ̀ gbogbo tí mi fẹ́ ṣe lélẹ̀ sọ ti ń jíṣẹ́ fún ìyá yẹn pé afẹ́fẹ́ lọmọ tó bí afẹ́fẹ́ lọmọ tó ń bọ̀ yẹn ó máa wáyé gbà tí mi kọ́kọ́ kúrò níkùn ìyá mi tí mo bọ́ sí tán mo bọ́ sínú tán ẹ̀wọ̀n rí nǹkan kan níkùn ìyá mi mọ́ ìyá mi wá ń ṣe kí ni ó wá ń tẹ̀ pa oh my God ìyá níyà mi Àṣàbí o ìyá níyà mi Àṣàbí o níjọ́ jíjẹ ìyá mi o níjọ́ múmu ìyá mi wá pé àkọlé òjijì ọyọ tẹni ní àṣírí Yorùbá láṣírí Yorùbá ní àṣírí tẹ́ ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́kà Àkókó àti lẹ́kìtì ìbílẹ̀ má dalẹ̀ ìbílẹ̀ má dalẹ̀ ìbílẹ̀ má dalẹ̀ àwọn bandits wọ́n ya wọ ìlú Èkìtì àtọ̀kà Àkókó àwọn olúọdẹ wọ́n wá pawódà ṣe fún wọn láti ẹnu lóró wọ́n yán ẹnu lóró wọn àwọn bandits wọ́n wá ń pọ̀ nígbà tó jẹ́ wípé òyìn ló mẹ́kù pa ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ò gbọ́dọ̀ jà kọjá ojú kan náà ìbílẹ̀ mẹ́rẹ̀lẹ̀ ibi mi wọ́n lọ lélẹ̀ ẹ̀yin ìjọba wa gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo orú àwọn tó ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yìí lọ́wọ́ tá a sì mọ̀ wọ́n tá a sì rí wọn tá a ṣe fisikálẹ̀ èmi ò bá rò pé àwọn ọgbọ́n Yorùbá sáyẹ̀nsì yìí èmi ò bá ní kẹ́ ẹ̀ gbìyànjú ẹ̀ wò just officers lélẹ́yìí o nítorí ọ̀kà Àkókó yìí o ṣé àwọn pípù yẹn sunday ń pò yìí lójú kan náà ṣebí nígbà wáṣẹ̀ àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn jagunjagun ló máa ń jọba wọn á ní kán lọ inú gbó kinní kan kí wọ́n lọ wá adé kinní kan wá tí wọ́n bá ti rádé yẹn gbédé àwọn ni wọ́n ò jọba my God torí Ọlọ́run ọgbọ́n àtinúdá Yorùbá sí wa lẹ́kìtì náà ni nígbà tẹ́nìkan tó lọ kó màálù tó lọ kó ja oko rẹ̀ tó já wípé
ságiri làgiri ọ̀làkàkà ti gbẹ́rù bọ́lẹ̀ ọba fi gbá méjì pín gbàgìrì bẹ́ẹ̀ni ọbọ onílẹ̀jà wúdẹ̀ wọ́n rán sí àwọn màálù yẹn bẹ́ẹ̀ni ebi irú gbogbo irú àwọn agbára báyìí wà ńlẹ̀ ebi irú àwọn agbára báyìí wà ńlẹ̀ ẹ má jẹ́ ẹ wo ṣe rí gbogbo orú táwọn mùsùlùmí sọ jẹ́ ń sọ wípé àwọn oníṣẹ̀ṣe wọn ò lè ṣe àwọn oníṣẹ̀ṣe lè ṣe ẹ jọ̀ọ́ àwọn tó wà nínú igbó yẹn lọ kó wọn òjò ń pa wọ́n mọ́ bẹ́ẹ̀ oòrùn ń pa wọ́n mọ́ bẹ́ẹ̀ àwa tá a sì inú igbó gan ọlọ́mọdé ẹ̀ pa wá sáyé ni àti wo orí íńtánẹ́ẹ̀tì gan ó ti ẹrù kéèyàn wo orí íńtánẹ́ẹ̀tì gan báyàn nígbà tá a bá ní ká wo orí íńtánẹ́ẹ̀tì báyìí gbogbo báwọn bá ní ṣiṣẹ́ ń fìyà jẹ àwọn Yorùbá ó ń báyàn lẹ́rù èèyàn máa gbóúnjẹ kalẹ̀ báyìí nígbà mo tún ti rù torí pé oúnjẹ mi ò kò mi jẹun bí mo ṣe ń jẹ tẹ́lẹ̀ mọ́ nígbà tó bá jẹ́ pé kò sáwẹ̀ èèyàn ó sá jẹun ẹ̀jẹ̀ yìí ò lè jẹun kò sẹ́ni tó máa jẹ́ human being téèyàn ò kí ń ṣe háyà animal èèyàn ṣàánú àwọn pípù yìí àánú woman tó ṣe ń sọ yẹn ń ṣe mí ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo lọ́balọ́ba gbogbo lóyè ẹjọ́ gómìnà ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ kò ní ilẹ̀ Yorùbá ò ní torí yín dàrú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ káwọn bandits ó kó wa lẹ́rù ẹjọ́ ẹ má jẹ́ wọn ó kó wa lẹ́rù ẹ má jẹ́ wọn ó kó wa lẹ́rù Yorùbá sáyẹ̀nsì sí wa mo rántí kinní kan gbà tí mo wà lórí òkè ni mò ń gbé ńgbà yẹn orí òkè ni mò ń gbé àwọn màálù wọ́n wá yapa wọ́n lọ fi lé mi wọ́n lọ fi ṣe lé alága mi bàbá àbèjì tí lórúkọ alága mi yẹn multl ló wá ní òkú ọ̀rọ̀ mo máa ń torí òkè lọ síbi iṣẹ́ ó wá rí mi mò ń bọ̀ láti junction ìyànà akotẹ torí mò ń polówó àwọn akotẹ ńgbà yẹn so mo wá lọ fún máníjà akotẹ yẹn mo lọ fún ní àwọn rìsíptì tí mo já fún ní marketing office mo wá lọ fún mo wá ń bọ̀ pé kí n máa lọ sórí òkè ní multl wá rí mi bàbá àbèjì ó ní chairman community wa ló wà ní oko ọ̀rọ̀ àwọn màálù gbogbo wájú ta rẹ báyìí làwọn ní bá ti da màálù dé báyìí wájú ta rẹ ní ń dà sí níbo lẹ ń gbé àmọ́ lórí òkè mọ́ wa ó láwọn màálù ti pọ̀ ń bẹ̀ gan o ìsàbàyà gbàgbà mo gbọ̀yọ́ lọ ni ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ̀yin bàbá mọ̀yànmọ̀yàn èmi ò lè lọ kojú àwọn kinní yìí o ilé mi tí mo kọ́ kalẹ̀ torí wípé n ò sí nílé wọ́n ní màálù ni wọ́n ń dà wọ̀bẹ̀ ní ìsìn wọ́n ní kúnlẹ̀ ń bẹ̀ báyìí n ò sì kò tọ́gbọ́n wo mo fẹ́ dá ẹ ṣàánú mi ẹ má jẹ́ àwọn màálù ò gbalé mọ́ mi lọ́wọ́ ẹ má jẹ́ àwọn màálù gbà yẹn dẹ̀rẹ̀ inú igbó níbẹ̀ ó ti dẹ́ tèsì sìn o inú igbó níbẹ̀ kábíyèsí o bàbá mi Àtàndá Lámídì aborí ọmú dáràn jẹ wọ́n wà láìfù gbà yẹn ìyálé kótó bí mo ṣe yọ síbẹ̀ báyìí agbọ́n ilé àtàgbọ́n oko ẹ padà jàre kí ló dé bẹ́ẹ̀ ni ìyálé kótó sọ bẹ́ẹ̀ mo explain better mo bá kọrí sí sàlẹ̀ Ọ̀yọ́ gbà mo dé sàlẹ̀ Ọ̀yọ́ mo ṣàlàyé fún wọn wọ́n ní ṣe báyìí mo ní bá mi ta ló máa tẹ̀lé mi àbí ó ṣe báyìí kó ṣe báyìí mo ní ẹgbẹ́ fún mi àní ẹgbẹ́ fún mi ògúngún tẹ́ fi ń dọ̀kadèrè ẹgbẹ́ fún mi bàbá mi ní ọmọ kò séwu lọ́lé wọn gbà mo débẹ̀ àwọn èèyàn ti wò pé òkọ̀rọ̀ ti dé òkọ̀rọ̀ àwọn màálù bò ní ó ṣe wọlé báyìí
ìwọ rí ojú ẹ̀rí ẹ̀dá òkè àṣà mọ́nàmọ́ná ní bẹ́lẹ́nu ọkà àṣà ìdíbẹ̀rẹ̀ ní ó yẹ ìdídé àṣà mọ́rídégbò ní tẹ́wú ara wa kan kì í gbọ́ kó gbọ́dọ̀ wẹ̀yìn tí omi bá ti sàn kò ní wẹ̀yìn igbó rere báyìí níta látẹ̀gùn dídé lẹ̀ àti wá àti màálù rẹ ẹ mọ́rídégbò ẹ mú kì í máa ṣeré kì í máa wọ́n gọ̀jù àti gọ̀lú 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 ẹ wo àjàgbé láyé o tán bá ní àràgbé láyé àwọn olówó ní ìbámu gbáyé o àjàgbé láyé ngbà mọ padà dọyọ mú ní bàmí ẹ ṣé wọ́n ti lọ bàmí ẹ ṣé wọ́n ti lọ ìyẹn ngbà mọ tí mo ngbà mọ padà dọyọ ẹni tó sì wà lọ́wọ́ mi ṣéyàn máa tọ́jú irú nǹkan bá ń sọ́wọ́ ni ẹ dákun o ẹni tó sì wà lọ́wọ́ mi ṣéyàn máa tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ sọ́wọ́ gan wọn fúnra wọn náà àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn mo ti ṣerú ẹ̀rí tó fún mi ní kẹtìmọ́rí ní dá padà fún yín wọn láwọn ti gbọ́ àwọn ti gbọ́ ọlọ́ọ̀sẹ̀ fúnra tí mò ń sọ ìmọ̀bọ́sẹ̀ sí ara ẹ̀rìn dọ́yọ̀ níbí kan ni o nígbà mọ́dọ́yọ̀ mú nígbà mi ìmọ̀rí kínní ẹ̀ wọ́n ní rè sáàtì ọba Yorùbá ṣàyẹ̀sí ń bẹ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ wọn kó Yorùbá lẹ́rú mo bẹ̀ yín ni o gẹ́gẹ́ bí àṣà orílẹ̀-èdè nínú elédè Yorùbá bẹ́ẹ̀ ni I prophet Wumi Oko multi-talented ló jẹ́ mọ́ ń gbá gbogbo ìgbà àánú àwọn pípù yìí ń ṣe mí àmọ́ jẹ́ kí wọ́n kó Yorùbá lẹ́rú ẹ̀yin mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ lọ́sùn ọ̀bọ̀ sùn ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ lọ́sùn ọ̀bọ̀ sùn ẹjọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá kọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ lọ́sùn ọ̀bọ̀ sùn ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ lọ́sùn ọ̀bọ̀ sùn ẹjọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ní bá ọ̀bọ̀ fá ẹjọ́ bá mi ṣe ẹ̀ kó dọ́dọ̀ jọba kó dọ́dọ̀ gbogbo lọ́balọ́ba kó dọ́dọ̀ gbogbo lóyè ẹ lọ kẹsà àwọn wọ̀nyí tí mò ń sọ yìí tí wọ́n ní confam tí wọ́n ní wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mo tiẹ̀ tún ra akẹgbẹ́ wa kan Kọ́lá Akíntayọ̀ Àgùnbẹ́ ọdẹ ìlú Ìbàdàn mo ti rí lórí íńtánẹ́ẹ̀tì ní ìsìn gbogbo orú àwọn tó ní wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kún fáyàkùn náà wà nínú Kùránì gbogbo ẹ̀yin tẹ́ ní dàbà tí àdá lọ́wọ́ tẹ́yin náà jẹ́ mùsùlùmí ẹ jáde síta gbogbo ẹ̀yin wòlíì ẹ̀yin náà jáde síta nítorí kálukú bá ní ẹ jẹ́ lọ gbà wọn tó wà nínú gbòyìn kalẹ̀ ẹ jọ tẹ́ ẹ bá ti ṣe léyìí ẹ gbọ́dọ̀ sọ àsọtẹ́lẹ̀ ẹ̀kú kankan fẹ́ni kankan mọ́ lórí íńtánẹ́ẹ̀tì àfẹ́rí aláàfáà tàbí wòlíì kankan mọ́ lórí íńtánẹ́ẹ̀tì kọ́mọ wá jíṣẹ́ ikú ọkàn mi lẹ́yìn àdánké ẹ jọ ẹ bá mi sọ káàpù ẹ̀ gbogbo ẹ̀yin tá à ń fi ikú wó lógo kiri ikú ọkàn wa lẹ́yìn àdánké 08141214070 WhatsApp nọ́mbà mi nìyẹn ká bàjẹ́ fẹ́mi àtẹ̀yìn ẹ bá mi sọ káàpù síbẹ̀ aládùúgbò ń dọ́là. Abba